wọ́n ní kábíyèsí allegedly bí a ṣe gbọ́ ọ wọ́n ní wọ́n rán ẹni tó ń ta diamond wọ́n sanwó ìrìnnà ẹ̀ láti gbé diamond wá wípé kàn ṣe fún Queen Naomi wọ́n dẹ̀ ní kí wọ́n kọ orúkọ wọn sí ṣùgbọ́n nǹkan tí a mọ̀ ní bóyá ring ni àbí bracelet ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá mo kí yín káàbọ̀ sí orí gist tèmi ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o mo máa ń sọ Yorùbá lórí channel mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo máa ń sọ̀rọ̀ nípa Nigeria politics and gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ ẹ bá ti subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n rán ẹni tí tó ń ṣe diamond wá wọ́n sanwó láti gbé wọn wá láti ilẹ̀ òkè òkun pé kàn kọ orúkọ kàn ṣe diamond yẹn kọ́ dẹ̀ kọ orúkọ Queen Naomi sí orí diamond yẹn ẹ jẹ́ ká jọ go into today's gist ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní preparation wọn láti padà sínú palace tí wọ́n máa wọ̀ ní diamond yẹn wọ́n ní wọ́n dẹ̀ gbé ẹni yẹn wá láti àmọ́ ìlú tó ti wá ṣùgbọ́n tá a bá mọ̀ a máa mú wá fún yín wọ́n lọ gbẹ́ni yẹn wá láti outside Nigeria overseas lẹ́ni yẹn ti wá láti gbé diamond yẹn wá. so ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa Mariam wọ́n ní bó ṣe broke dining table ẹ̀ nìyẹn o nítorí ó gbọ́ pé kábíyèsí rán èèyàn wá láti outside Nigeria overseas láti gbé diamond Queen Naomi wá èyí tó máa wọ̀ ní ọjọ́ tó bá return sí palace wọ́n ní nǹkan tó bí inú nìyẹn wọ́n ní bó ṣe ti dining table ẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ké nìyẹn o wípé kábíyèsí ti pa òun ò ríru wàhálà báyìí rí o ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ẹ̀yin náà mọ̀ wípé láti bẹ̀rẹ̀ ní kábíyèsí ti ń sọ fáwọn olórí ipá wọn lọ́ọ̀fù ìyàwó àwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá sínú palace ṣùgbọ́n àǹtí wa wọ́n rè pé àwọn lè fagídí ṣe ni wọn ò dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kábíyèsí ti sọ fún wọn pé àwọn ò lè fìyàwó àwọn ṣeré àwọn ò lè fìyàwó àwọn sílẹ̀ ṣùgbọ́n wọ́n rè pé bóyá eré ni kábíyèsí ń ṣe wọn ò bìlíìfì pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀ wọ́n ti rò pé táwọn bá ń dà sí rough táwọn ń dà ságídí táwọn ń ṣoògùn wọ́n ti rò pé bóyá oògùn yẹn máa jẹ́ wọn mọ̀ pé oògùn máa ń soko Mariam ó gbìyànjú ó sáré kò síbi tí ò dé lórí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí láti dàrin wọn rú kò sí nǹkan tí Mariam ò ṣe tán gbogbo yín náà lẹ mọ̀ gbogbo bó ṣe lọ́ mú bàtà tó lọ́ mú aṣọ tó lọ́ mú picture gbogbo yín lẹ mọ̀ pátápátá gbogbo gist yẹn láti gbé wá kò sí ọwọ́ tí Mariam ò gbé tán inú palace gan àìmọye oògùn ni wọ́n ń fẹ́ síta náà ń fẹ́ sínú ilé náà ń fẹ́ sínú palace náà ń fẹ́ sínú inú chamber kábíyèsí ṣùgbọ́n bí wọ́n máa ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe àṣírí wọn máa ń túmọ̀ ní nǹkan tẹ́ fi mọ̀ pé ọlọ́run tí Queen Naomi ń sìn ọlọ́run alààyè ni kì í ṣe ọlọ́run òkú ọlọ́run tó gba àwọn ọmọ Israelite là tó gbà wọ́n kúrò ní oko ẹrú ó ní Queen Naomi ń sìn ó jẹ́wọ́ fún Queen Naomi pé òun wà láyé òun wà láàyè Mariam try o ṣùgbọ́n lọ́wọ́ ò fún ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wípé wọ́n let Queen Naomi down ẹ jẹ́ ká kí kábíyèsí ká gbé oríyìn fún kábíyèsí nítorí pé tó bá ṣọkùnrin mi á ti give up ṣùgbọ́n inú mi dùn pé kábíyèsí dúró bíi akíkanjú ọkùnrin pé láyéláyé ẹ lè gbàfẹ́ mi lọ́wọ́ mi kábíyèsí ẹ ṣé wọ́n ní bí àǹtí wa bó ṣe gbẹ́nu sókè tó ń sunkún nìyẹn o wípé kí ló ń fẹ́ ṣe báyìí o kábíyèsí tún lọ gbé ẹnìkan wá láti òkè òkun láti ṣe diamond fún Queen Naomi kí ló ń fẹ́ ṣe báyìí o wọ́n láǹtí wa bá ń sunkún o àǹtí wa ẹkún yìí ò ní stop o
ẹkún yìí ò ní stop o because miracle ti ń ṣẹlẹ̀ right now o. Ọlọ́run ti wà lórí ìtẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹkún yìí ò ní stop o. Better kó take heart. Orí bí Tèmítọ́pẹ́ ṣe take heart olórí Tèmítọ́pẹ́. Ó better kó take heart. Ẹ̀yin ènìyàn lé, ẹ̀yin náà mọ gbogbo bó ṣe ń ti ìyàwó sí Kábíyèsí lọ́tùn lósì láti fi block Kábíyèsí láti mú Queen Naomi padà. Ṣé mọ̀ pé Kábíyèsí ń reject gbogbo ẹ̀ ni? Nítorí pé wọ́n ti sọ wípé àwọn fẹ́ ìyàwó àwọn àtọmọ àwọn padà ní palace. So orí ẹ̀ di Kábíyèsí dúró lórí. Kábíyèsí ò ṣeré o. Kábíyèsí ò ṣeré rárá. Wọ́n mean business ni. Wọ́n láwọn fẹ́ ìyàwó àwọn àti ọmọ àwọn padà ní palace. Orí ẹ̀dẹ̀ ni wọ́n wà. Ẹ̀yin èèyàn lé. Ọlọ́run Elédùmarè á dẹ̀ fún Kábíyèsí ṣe. So Kábíyèsí ò fẹ́ hurt Queen Naomi mọ́. Wọn ò fẹ́ nǹkan tó máa hurt Queen Naomi, tó máa jẹ́ pé Queen Naomi ò ní bá wọn sọ̀rọ̀. Wípé Queen Naomi á block wọn again. So ọwọ́ tí Kábíyèsí wà nísìn, ọwọ́ pé wọ́n ṣe àlejẹjẹ ní bí ẹni tí òróbìnrin rí o. Wọ́n ń tọ́jú Queen Naomi ní àtọmọ wọn. Ọwọ́ tán wà nísìn láti mú ìyàwó wọn àtọmọ wọn padà wá sínú palace. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olórí Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth fún pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Kábíyèsí tí wọ́n dúró ti àwọn èèyàn burúkú yìí. Àwọn tó yẹ pé wọ́n fẹ́ ìlọsíwájú Kábíyèsí, tó yẹ pé nǹkan tó fẹ́ òun ni kán máa destroy nǹkan tí Kábíyèsí bá rà. Àṣírí yín máa tú náà ni. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe àṣírí yín máa tú ni. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Wọ́n láǹtí wa wọ́n náà sunkún all night ni o. Nígbà tán gbọ́ pé wọ́n ń gbé diamond bọ̀ láti overseas, wọ́n náà sunkún mọ́jú ni. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.